ẹ̀yin wa ẹ wò bàbá wa tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ bí ẹni mọ̀ Ṣẹ́gun Adébáyọ̀ bàbá yìí ti jáde bàbá yìí wá jíṣẹ́ tó lówó rán bàbá yìí sí gbogbo ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò lọ́rọ̀ kan lọ́tẹ̀ yìí o ìlú kan ẹ̀yin tẹ́ lọ́mọ Ìgbò lọ́rẹ̀ ẹ bá wa share fídíò kó dọ́dọ̀ wọn ọmọ Ìgbò tí ó bá gbọ́ Yorùbá kó wọ́ ọmọ Yorùbá tó máa bá wa sọ ìtumọ̀ torí Yorùbá platform lélẹ̀ ìtumọ̀ iṣẹ́ tí bàbá yìí jẹ́ fún wọn àmẹ́yìn abiyamọ ẹ bá wa share fídíò ẹ má dàgùn lá ìlú méjì náà là ń lọ ní bàbá yìí ní Olúwa rán bàbá yìí sí wa mùsùlùmí lèmi tí mò ń sọ̀rọ̀ àmọ́ kìrìsìtẹ́nì ni bàbá yìí wòlíì ni mùsùlùmí ní mí àmọ́ ṣẹ́ tí bàbá yìí jẹ́ kò ń ṣiṣẹ́ tí wọ́n máa dágun lá pàápàá jùlọ mùsùlùmí ní èmi máa ń fọ́lọ̀ bàbá yìí prọfẹ́sì bàbá yìí máa ń gífò ó máa wá sí ìmúṣẹ́ o ẹ má dágun lá ẹ share fídíò mi tí kópa tèmi wọ́n náà kópa tiẹ̀ ó yá iṣẹ́ tó lu àrùn bàbá yìí náà ni pé ẹ share fídíò kó lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò àti gbogbo ọmọ Yorùbá pátá bàbá ní pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Ìgbò tó dẹ̀ pé tán bá ti rí fídíò yìí wọ́n á gbàdúrà ni kí ìṣẹ̀lẹ̀ burúkú ẹ̀ kó ba lè fò wọ́n dá ẹ máa gbọ́ lẹ́nu bàbá fúnra ara yín ilẹ̀ Yorùbá tiwa náà kò ní bàjẹ́ o àmọ́ ẹ share fídíò kó dọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá pátá so that gbogbo ọmọ Yorùbá tẹ̀ wà ní nọ́ọ̀tì wọ́n ní kẹ́ kúrò ní nọ́ọ̀tì kí ló fẹ́ ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu bàbá tó ẹ bá wa share fídíò kó délé kó dóko èmi tí kópa tèmi ìwọ náà kópa jẹ kó share fídíò yìí kó délé kó dóko ẹ wo fídíò yìí. Sing the song very well. Two things want to happen. Maybe water flood, flood of water, or landslide, or earthquake. Pásítọ̀ Akin ìyàwó rẹ̀ wá ṣọ́ọ̀ṣì òun ló lè kọ́ dáadáa jù. Ìnẹ́sí igúnbé. Anasi. Àwọn bàbá wa gospel out ẹ̀ bá wa kọ́. Hallelujah. Jehovah mẹ́rìnwó, ó mẹ́rìnwó. Olúwa dáwọ́ ogun rírì ilẹ̀. Lord, stop every landslide, every earthquake, every water flow. Ilẹ̀ Yíbò. In the eastern part of the country. Dáwọ́ ìjì omi dúró. Stop the storm of water flow. Ẹgbẹ́ Jésù ẹgbàdúrà bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́. Ẹgbà dáadáa. In the eastern part of the country, Lord, stop every form of erosion, every form of landslide, every form of earthquake. Lord, stop it. Lord, stop it. Every form of erosion, every form of landslide, every form of earthquake. We pray, Lord, put an end to it. Don't let it happen. Don't let it happen. Put an end to it, Lord. Every landslide, every erosion, every earthquake, we pray against it. Ṣàmì Jésù Kristi Olúwa wa. In Jesus' name we pray. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní náà tí ẹ kú mẹ́. Those of you that you are from the western part of the country, you are in the north. North. Ẹ̀yin ọmọ Yorùbá. Those of you from the west that you are in the north. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní north ẹ kú mẹ́ o. Leave the place. Ẹ má bàa bá ìjì tó mo fẹ́ rí lọ. So that you will not go with this storm that the Lord is revealing. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú north. Those from the west that you are in the north, leave the place. Ẹ má bàa bá ìjì. So that you will not go with the storm that the Lord is revealing. The storm that is about to happen. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú north. Those from the west that you are in the north, leave the place to avoid. Àlàáfíà ni fún yín. Peace be unto you. Àlàáfíà ni fún yín. Peace be unto you. Ẹ jókòó. Have your seat. tọ́ ẹ káàbọ̀ padà èèyàn wọn kó gba alágbádùn fídíò yìí ọmọ Yorùbá èmi ti kópa tèmi ẹ̀yin náà kópa tiyẹn bá wa share fídíò yìí kó dédà ọmọ Ìgbò bẹ́ẹ̀ náà ni kó dọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tó jẹ́ Yorùbá tiwa nílẹ̀ Yorùbá kán lè fi mẹ́sẹ̀dì kán lè fi ṣọwọ́ sáwọn èèyàn wọn tó wà nínú ọ̀tí pé wọ́n ló kẹ́ kúrò náà ẹ ṣáà ti gbọ́ gbogbo ẹlẹ́nu bàbá kí ni tó fà pàápàá jùlọ máa ń sọ fẹ́ èèyàn wa pé mùsùlùmí lèmi mi kì í ṣe Christian àmọ́ bàbá yìí Yorùbá ní Yorùbá lèmi náà èdè kan náà la jọ ń sọ lẹ́nu eléyìí tó túmọ̀ sí pé Yorùbá la kọ́kọ́ mọ̀ kó tó dé pa àmọ́ ẹ̀sìn so ẹ má dàgùn lá èmi tí kópa tèmi ìwọ náà kópa tẹ share fídíò tí tó máa fi dọ́dọ̀ àwọn ọmọ Ìgbò àtàwọn ọmọ Yorùbá náà kí aburú tó fẹ́ ṣẹlẹ̀ yìí kó má ṣẹlẹ̀ sí wa Ọlọ́run kókó wa yọ o ọ̀pọ̀lọpọ̀ yín tẹ bá ní àìrọ̀ múlẹ̀ ẹ̀yin gan leléṣù èṣù nìyín ẹni aburú nìyín
tó bá ti mọ̀ pé o ò láìkí láti máa gbọ́ prophecy sún lọ síbòmí ṣé dandan ni kó wá fi kọ́mẹ̀ntì burúkú lẹ̀ ni ní múlẹ̀ nírọ́ ni múlẹ̀ ó dìgbà táwọn kìíní ẹ bá ṣẹlẹ̀ wò mùsùlùmí lè máa ń follow bàbá yìí àwọn prophecy tí bàbá yìí máa ń give ó máa ń wá sí ìmúṣẹ ni ẹni èṣù ni ẹ ṣàfẹ́ kọ́ máa kéde pé àwọn èèyàn kú ṣá nǹkan tẹ́ fẹ́ bá gbọ́ nìyẹn lórí burúkú yẹn máa ṣàwọn èèyàn lọ́nà tó bá ti mọ̀ pé ò láìkí irú fídíò báyìí ò ní láti wò rárá irú tó máa ṣàwọn èèyàn lọ́nà pé kọ́ máa take any action ẹ ṣàfẹ́ kẹ́mi àwọn èèyàn máa bọ́ kọ́ máa ṣe social media kọ́ máa ní èèyàn kan ti kú ìgbà tẹ́ fẹ́ máa gbọ́ ni àwò dẹ nígbà fún yín tán èmi ti kópa tèmi bá a ṣe fídíò kó délé kó dóko at the end of the day bàbá yìí inú prophecy wọn ò ní pé kẹ́nìbọ̀dì wá sí church àwọn kó wá gbàdúrà bàbá yìí kan sọ pé kẹ́yìn èèyàn tọrọ kan kẹ́ ẹ gbàdúrà ni ó tán kẹ́ẹ̀dẹ̀ ṣe fídíò kò jù bẹ́ẹ̀ lọ wọn ò ní ẹ mọ́ wá wọn ò ní ẹ mọ́ bí wà tán ẹ wo ẹ bá wa ṣe fídíò kó délé kó dóko dàbọ̀.